Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Bámijímùjíbò Ìkúnlé blog. So, I want to say this again, and I'll keep saying it until people listen to my word, and people listen and do research on Yoruba history. Like, how could you be called someone that we know it comes from Mecca with his father, Lamurudu? I'm talking about Oduduwa. How could you be calling him an Atèwònrò? First of all, kí ni Yorùbá ń pè ní Atèwònrò gan? Ẹ̀wọ̀n, as in kí ni Yorùbá ń pè ní ẹ̀wọ̀n? It is not prison. No. Ẹ̀wọ̀n yàtọ̀ sí ẹ̀wọ̀n. Ó yàtọ̀ síra wọn. Ẹ̀wọ̀n dòdò. Ó yàtọ̀ sí ẹ̀wọ̀n rèdò. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí sí? Now, how could you be calling ẹ̀wọ̀n rèdò chain àti ẹ̀wọ̀n? It is not something that can be comparable. Prison is different from chain. So mi yẹn ń sìn. Now, nǹkan tí Yorùbá ń pè ní ẹ̀wọ̀n ní chain. Àwọn sọ pé Atèwònrò. Ẹni tó tẹ ẹ̀wọ̀n tó fi rọ̀. Ìràn tán mí bẹ́ẹ̀ yẹn Yorùbá John ni rọ̀ òun ni. Ẹni tó rọ̀ wálẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n. Àmì ẹni tó rọ̀ wálẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n. Ẹni tó wálẹ̀ láti ibì kan pẹ̀lú chain. Wọ́n náà ń pè àmọ́ ṣọ́ọ̀ṣì Oduduwa Mecca ni. Lamurudu ni bàbá Oduduwa. We cannot be taking the two together. Ọbàtálá is Atèwònrò, not Oduduwa. Do you get it now? Now, kí ni mo fẹ́ fàyọ? There is a statement from one high man like that in Yoruba land. So, someone that come from Mecca, like, it is Muslims that chase him away from Mecca. And the person that he meets in Ile-Ife is Ọbàtálá. Even, I have not even seen anywhere, anywhere tí history ti pa Oduduwa àti Ọ̀rúnmìlà papọ̀. Pé nílẹ̀ Yorùbá yìí o, Ọ̀rúnmìlà ṣe kíní kan fún Oduduwa o, Oduduwa ṣe kíní kan fún Ọ̀rúnmìlà. Àbọ̀n sọ pé bóyá ìgbà tí Ọ̀rúnmìlà ń ti ibì kan bọ̀, nígbà tí Oduduwa ń ti ibì kan bọ̀ wá sí Ilé-Ifẹ̀, ó dífá. No, I've never heard about it. Bóyá tẹ́yìn bá wá ti rí ẹ lè sọ fún mi o. But how could you be calling ẹni tí a mọ̀ wípé ó wá sílẹ̀ Yorùbá ni, ẹni tó wá láti ibì kan? How could you be calling him Atèwònrò? Ẹ̀wọ̀n tá à ń sọ yìí, chain ló ń jẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá. You can ask me. I do language, English language and Yoruba language, and I do my research thoroughly before coming here and say something. It is not that I'm blabbing. No. I have my confirmed source. And téèyàn náà bá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká gbọ́ fúnra wa. Wọ́n pè yẹn ní Atèwònrò. Kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n máa pè ẹ̀wọ̀n, chain, terror comes from something. Kan fi nǹkan ṣe stepping stone láti ibì kan wá síbì kan. Now, ṣé nǹkan tá à ń sọ fún tẹ́ bá pè Oduduwa ní Atèwònrò? Nǹkan tá à ń sọ fún pé chain ni Oduduwa gbà wá láti Mecca. Òun àti bàbá rẹ̀ Lamurudu. No! It is not all like that. Chain kọ́ Ọbàtálá Atèwònrò ló yẹ kó jẹ́ nìyẹn. Ẹ má lo àwọn Yorùbá tí ò correct. No. We don't use that. We don't say it that way. Correct statement, correct sentence, correct word, only Ọbàtálá Atèwònrò. Because, so no one will tell me that Oduduwa Atèwònrò. No! And I'm saying this because someone replied me, and someone sent me a video that even the king of Ile-Ife, Kábíyèsí, that he even mentioned that Oduduwa Atèwònrò. Well, it is something that you heard and something that you search for. Ni èèyàn máa ń gbé sí ọpọlọ, lèèyàn máa ń mọ̀. Yes, let me say that. Nǹkan téèyàn bá gbọ́, téèyàn bá ṣèwádìí ẹ̀, lèèyàn máa ń mọ̀. Nǹkan téèyàn bá gbọ́, téèyàn bá ṣèwádìí ẹ̀ náà, nǹkan tó máa sọ náà lèèyàn máa gbọ́ sẹ́nu. Do you get it now? And history dẹ̀ sọ fún wa wípé Ọbàtálá comes from heaven. Ó wá láti ọ̀run ni. Okay. Ìgbà tó wá láti ọ̀run yẹn o, gbogbo ayé ó bá lómi. Which is in the Quran that
gbogbo ayé o tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ló jẹ́ pé Ọlọ́run dá ilẹ̀ àbí ó dá nǹkan kan omi ni gbogbo iná ni gbogbo ẹ̀ tẹ́lẹ̀ then it turned to omi nígbà tó domi ni ẹ wá Ọbàtálá wá láti wá yẹ̀pẹ̀ mo ti sọ́rí ó mú yẹ̀pẹ̀ ẹdìẹ àbí ẹyẹ àti ẹyìn wá sórílẹ̀ ayé and as we all know funfun báláú ni Ọbàtálá àmọ́ n tó mú wá láti sọmọ aráyé lóore ìyẹn ẹyìn fún epo jíjẹ ni o oríṣiríṣi nǹkan ẹyìn a máa ń ṣe òróró lára ẹyìn a máa ń rí èsàn lára ẹyìn a máa ń rí epo lára ẹyìn oríṣiríṣi nǹkan la máa ń rí lára ẹyìn. Do you get it now? So you cannot tell me that someone that comes from heaven with ẹ̀wọ̀n so lè sọ fún mi pé òun gan ni Atèwònrò ẹni pé ẹni tó wá láti Mákà ni Atèwònrò rárá. It is not correct like that. Correct that sentence. So let us accept the truth. Ká gba òótọ́ lóòótọ́. Ká sẹ́ mọ̀ create story kan tí ò tún fara mọ́ nǹkan kan. You know, tẹ́ bá wo previous video mi, mo sọ pé adé méjì kan wà nílẹ̀ Yorùbá. Adé kan ni orúkọ kan ni wọ́n ń jẹ́ bọ̀ méjì òun ni. Adé yìí ni adé àkọ́kọ́ gan-an. Adé máa ń ṣẹlẹ̀ adé máa ń wà òun gangan ni first adé kó tó di pé Oduduwa gbé tiẹ̀ wá láti Mákà. We should understand that o. Now mo fẹ́ béèrè nǹkan kan ǹjẹ́ àti anybody tó lè sọ reason tí Ọba Ifẹ̀ ò kí ń fi lo ìrùkẹ̀rẹ̀ ta ló mọ ìdí gan tí Ọba Ifẹ̀ kì í fi lo ìrùkẹ̀rẹ̀ ta ni tó jẹ́ pé orí olókùn nìkan ló máa ń gbé lọ́wọ́ ìbéèrè mi nìyẹn ẹni tó bá lè dáhùn kó dáhùn ní under comment section. Now mo wá sọ mo ní adé yìí adé àrè méjì ni nílẹ̀ Yorùbá ọba méjì náà máa ń dé ọba Ifọ̀n àti ọba Ifẹ̀ that side àwọn kan máa tún jiyàn pé Delta State kì í ṣe ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń pe ọba abẹ ní Olú kí ló ń pè Olú gan nílẹ̀ Yorùbá gan what is Olú in ilẹ̀ Yorùbá like Olú ọlọ́mọ àṣánù Olú tó máa ń pè nǹkan ní Olú ẹ ti mọ̀ pé Yorùbá language ni ẹ àbí ẹ sọ language mi tó tún ní Olú tó ń pe Olú ní Olú. Now tó máa ní Olú that means something bright that sits in a place to make order. ẹni tó yọ from mysterious way like okay so they might be speaking different language ṣé àmì yẹn báyẹn sìn wọ́n lè máa sọ èdè mi even wọ́n lè jẹ́ pé Yorùbá gan náà sọ mbẹ́ wọ́n dẹ̀ lè máa sọ èdè mi but ìyẹn ò guarantee wípé wọn kì í ṣe Yorùbá ṣé àmì yẹn sìn tó máa ń pè nǹkan lólú àwọn tó máa ń pè lólú nílẹ̀ Yorùbá níbi àwọn ọba náà máa ń lo olú fún àwọn tí wọ́n yọ in the mysterious way tó jẹ́ pé wọ́n kàn wá láti wá pàṣẹ ni. Olú is a rare gene kì í ṣe nǹkan tá a kàn lè ṣàìdé rí tó kàn lè ṣàìdé yọ bí oko tàbí bí koríko kan no wọ́n máa ń ní reason tó ló fi máa ń yọ and Olú is one of the respected say weed ní kí n pè ní seed yes Olú is one of the respected seed in Yoruba land. Because àwọn babaláwa wọ́n mọ ìtumọ̀ ẹ̀ wọ́n mọ nǹkan tí tó fálù fún tó máa ń pè èèyàn ní olúùlú that means that the person is a very special one in that and is someone that you must respect in that vicinity in that community so don't misjudge things okay. The thing is this Oduduwa ntí mo wá yanjú gangan láàrin nìyẹn Oduduwa is not Atèwònrò Ọbàtálá should be regarded as Atèwònrò ẹ lọ correct kí nìyẹn nínú Yorùbá and àwọn òwe kan wà tó yẹ pé máa ń pa tí ò make sense nílẹ̀ Yorùbá àwọn òwe yẹn yẹ ká máa junú ni please wait for me I will bring that in. I will make sure that I pile it. I list everything, most of the thing, because I may not remember. I will not remember all of the way that is not even correct that we Yoruba used to use. So please, ẹ jẹ́ ká change àwọn nǹkan kọ̀ọ̀kan. Ṣọ́rọ̀ mi yé yín. Now, and there is one. Ẹ máa sọ pé Yorùbá ti tán kí ní ẹ̀ di Yorùbá language. Ẹ máa sọ pé
ó ṣe gudu.